ṣé ẹ mọ orin tí mo fẹ́ kọ ṣé ẹ mọ orin tó fẹ́ jáde yìí orin tá a fẹ́ gba ráìtẹ̀ lọ́wọ́ D'banj láìpẹ́ ni. ẹ jẹ́ ìtúntún play fún ṣé ẹ ti gbọ́. The coke. ẹ jẹ́ ìtún play ẹ̀ sí kí ẹ tún gbọ́. What is the coke? Who is the coke? Where is the coke? Need the coke. Kò sẹ́ni tí yóò fẹ́ràn kókó inú ìwé ìròyìn nílùú Amẹ́ríkà láwa tí ẹ̀ ti ń pò láàárọ̀ ẹ̀rí tí mo wọ̀ láàárọ̀ ìtúyàtọ̀. Orúkọ mi ò pé méjì Ọ̀túnba Kògbérègbè ni mò ń jẹ́. Ẹ jẹ́ ń fẹ́ léyìí kí yín káàbọ̀ sí kókó inú ìwé ìròyìn tìlú Amẹ́ríkà. A máa fi ti Nàìjà sí lẹ́kọ̀ọ̀kan torí pé orílẹ̀-èdè tó dáa jùlọ ni ní gbogbo àgbáyé. D'banj la fi bèrè ètò lẹ́ẹ̀kan yẹn ní what is the coke? I need the coke. Who is the coke? Kókó inú ìwé ìròyìn làwa náà mú wá kókó pàdé kókó ni. Orúkọ mi ò pé méjì Ọ̀túnba Kògbérègbè ni mò ń jẹ́. Dallas ń bí làwa wà tá a ti ń pèdè tá a ti ń mẹ́síkáfó tá a ti ń bẹnjafó wọ́n á máa pè mí ní bàròyìn wọ́n á tún máa pè mí l'Ọ̀túnba Kògbérègbè. Àmọ́ kókó inú ìwé ìròyìn bíi 5 lórílẹ̀-èdè Amẹ́ríkà a máa wá wo 7 ká fi san gbèsè tá a jẹ yín lórílẹ̀-èdè Nàìjíríà orílẹ̀-èdè yìí òun ló dáa jù. jẹ̀lẹ́ńkẹ́ orin ìgbàlódé làwa máa ń kọ lórí ètò yìí King Sunny Adé bèrè ètò láàárọ̀ yìí lẹ́ńbẹ̀ yẹn ní ọjọ́ ajé ọjọ́ àlàáfíà náà tún ni ajé á wá yín wá o ajé á bá yín gbé máa rówó náà ọwọ́ yín ò mà ní kọ̀sàlẹ̀ àpò ajé á máa wá wá wá. Ọlọ́run ẹ̀la kàtàkàtà láì mọ̀ pé ẹ̀la kàtàkàtà o ọba ìjà ni. Báwo lòpin ọ̀sẹ̀ yín ṣe rí ṣó dùn dáadáa ṣó sin gbọ́ngbọ́n ṣó sin gbọ̀ngbọ̀n ṣó tíáhùn bó ṣe gbọ́dọ̀ rí nìyẹn ànírí wàhálà láṣẹ Èdùmàrè àwa ṣe fàájì lọ lópin ọ̀sẹ̀ o fàájì yẹn pọ̀ jù ọjọ́ òṣè múso lókun ẹjẹ́ ń sáré wọnú ẹ̀ lọ kí n bẹ̀rẹ̀ lórílẹ̀‐èdè Amẹ́ríkà kíákíá àràgbámúgbámú ìjíjẹ ìlú Amẹ́ríkà run lópin ọ̀sẹ̀ tá a lò tán yìí Amẹ́ríkà ẹ pẹ̀lẹ́ kú ọ̀rọ̀ ẹ̀kọ́ ara fẹ́ra kọ́ ara yín torí wípé àràgbámúgbámú ìjì tá a mọ̀ sí tònédò ó jẹ àwọn ìpínlẹ̀ kan run lórílẹ̀‐èdè Amẹ́ríkà kódà ẹ̀mí tó ba lọ ó lé ní 50 ọ̀pọ̀lọpọ̀ sì farapa yánnayànna kódà ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ aláìnílé mọ́ àwọn ìpínlẹ̀ bíi Illinois bíi Tennessee bíi Arkansas bíi Missouri gbogbo wọn pátá ló wà nínú ìdá ìpayín keke lọ́wọ́ lórí àràgbámúgbámú ìjì tó jà ẹ wò ó ìjì ò ní jà wá o ẹ ṣàmì ẹ̀. ǹjẹ́ tí ẹ mọ̀ pé ní gangan ló pé ọdún kan gbáko ọdún kan gbòógì tí abẹ́rẹ́ COVID-19 jáde ní ọjọ́ 13 oṣù kejìlá ọdún 2021 ìwòyí ọdún tó kọjá gangan lábẹ́rẹ́ COVID-19 àkọ́kọ́ jáde lẹ́yìn tó ti pa èèyàn 300,000 ọgọ́rùn ẹgbẹ̀rún ẹ bá mi sọ òyìnbó 300,000 ẹ bá ń sọ Yorùbá kẹ́ ẹ sẹ́ǹdì ẹ̀ sí mi kẹ́ ẹ jẹ́ kí n mọ̀ bóyá mi tiẹ̀ mọ̀ ẹgbẹ̀rún lọ́nà 100,000 ó dàbí nǹkan tó yẹ kó jẹ́ náà nìyẹn lẹ́yìn tó ti pa àwọn tá a dárúkọ ẹ̀ náà nọ́mbà tá a dárúkọ yìí lábẹ́rẹ́ ṣẹ̀ṣẹ̀ jáde ó pọ́dún kan ṣé ẹ ti gba abẹ́rẹ́ tí yín àbẹ́ ẹ̀ tí gbà á àrùn ò ní ṣe wá o. ọlọ́gbọ́n ló ní ayé àwọn ọmọràn àmọ̀díyẹ ọlọ́gbọ́n ló ní ayé àwọn ọmọràn àmọ̀díyẹ. ẹnìkan tún lọ yìnbọn pààyàn níbi waykeeping lánàá nílùú Texas láàárọ̀ ìlàyé la kà á tó jáde sí wa gòǹgò bí ehoro tó yọ nínú igbó láàárọ̀ kùtùkùtù ó ní ẹ wò ó ibi tí wọ́n ti ń ṣe waykeep fọmọ kan tí ìyá ẹ̀ ṣe ń sunkún ẹ̀ lọ́wọ́ èrò pọ̀ bámbámú ní ìlú kan tó ń pè ní Baytown ní ìpínlẹ̀ Texas ń bí lẹ́nìkan bá tún wa mọ́tò lọ́bẹ̀ ló dàbọn bolẹ̀ kẹ́ọ̀kẹ́ọ̀kẹ́ọ̀kẹ́ òbí ló ṣe pọ̀ tó wọ́n ní èèyàn bíi 17 ló fara yánnayànna kódà helicopter ló wá kó wọn kó bẹ́ẹ̀ ẹnìkan ti gbẹ́mìí gbìn lẹ́sẹ̀kẹsẹ̀ ẹjọ́ ẹ kò bọ̀ kó lẹ̀ ṣàánú wa ṣódà ká wà l'Amẹ́ríkà ká tún máa láyẹta
ó léwu o láì lọ sójú ogun pẹ̀lú Fádèyí. àwọn aráàlú UK ló fohùn sílẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ní Omicron ti pa ìkan nínú ọmọ ìlú wa tó bá rí bẹ́ẹ̀ ẹ má halẹ̀ mọ́ wa lè yí ìpinnu wa padà. láàárọ̀ yìí la gbọ́ tí àwọn ará UK tí wọ́n fohùn sílẹ̀ fórílẹ̀-èdè Nàìjíríà pé ẹ gbàgbé Omicron ti ń ṣe wá lọ́ṣẹ́ ó ti ń gbẹ̀mí àwọn èèyàn gbìn bá a bá láàfẹ́ kẹ́ ẹ wọ̀lúwa náà nìyẹn ẹ bá halẹ̀ mọ́ wa jù bẹ́ẹ̀ lọ ìpinnu wa ò yí padà ọkọ̀ bàálù òfurufú kankan ò gbọ́dọ̀ wá láti Nàìjíríà sí UK lọ́wọ́ tá a wà yìí wọ́n fakọ sí o kò jù bẹ́ẹ̀ lọ. ọlọ́gbọ́n lomi ayé àwọn ọmọràn àmọ̀bí ẹ̀sán ní adé òde mo ti dé. mo máa sin orílẹ̀-èdè yìí títí mo máa fi kú ni Pelosi ló sọ bẹ́ẹ̀. láàárọ̀ yìí la bá pàdé nínú CNN News níbi tí Nancy Pelosi alukoro àgbà fún ilé ìgbìmọ̀ asòfin kékeré lórílẹ̀-èdè Amẹ́ríkà ó ní ẹ wò ó mo máa sìnlú yìí tí n máa fi kú ni. Nancy Pelosi ló sọ nígbà tó sọ pé màá tún gbé gbàgbó lẹ́ẹ̀kan sí o kẹ́ ẹ rò pé ẹ̀yin dẹ̀ rò pé mò ń forí rìn ẹ gbàgbé àgbà gangan ló lè ṣe o ó ní mo máa tún gbé ìgbàgbó lẹ́ẹ̀kan sí láti ṣojú àwọn èèyàn mi ẹ wò ó ẹgbà tá a wá tẹ pépà tá a tẹ̀ wò ó tí Pelosi bá wọlé lẹ́ẹ̀kan sí ó túmọ̀ sí pé tó bá fi parí táàmù tó wọlé yìí á ti pé ní ọmọ 82 years 72 kan nìyẹn ó lágbára. ọmọdé ń fọwọ́ mẹ́jọ wálé bá ṣe ẹ jẹ́ ń bọ́ sórílẹ̀-èdè Nàìjíríà orílẹ̀-èdè tó dáa jù ní gbogbo àgbáyé méje báyìí la máa kà ṣáńgílítì méje ni a máa kà láti Punch a kà láti Daily Independent a kà láti PM News àtúwákà The Nation náà. ọlọ́gbọ́n lomi ayé tẹ́ ẹ bá tí ì gba abẹ́rẹ́ COVID-19 ẹ lè wà pẹ̀lú àwọn agùnbánirọ̀ kò jọ. láàárọ̀ yìí la kà á níbi tí ọ̀gá àwọn NYSC pátápátá sọ bẹ́ẹ̀ ó ní ẹni tí ò bá tí ì gba abẹ́rẹ́ COVID-19 wọn ò ní gbà á láyè kó sin orílẹ̀-èdè bàbá ẹ̀yìn NYSC kódà àwọn tó ti wà ní káàmpù agùnbánirọ̀ wọ́n gbọ́dọ̀ fi ìpèlé hàn pé mo ti gba abẹ́rẹ́ o ìpèlé tó dẹ̀ múnádóko ni bí bẹ́ẹ̀ kọ́ máa lọ sí orílẹ̀-èdè bàbá ẹ nílé bàbá ẹ má wá sí káàmpù agùnbánirọ̀ ọ̀gá àgbà pátápátá NYSC ló sọ bẹ́ẹ̀. ẹ fi ọlọ́pàá gbé Kẹ́mi Olúnlọ́yọ̀ọ́ ẹ jẹ́ n tún kọ lẹ́ẹ̀kan sí i àní kẹ́ ẹ fi ọlọ́pàá kẹ́ ẹ fi gbé Kẹ́mi Olúnlọ́yọ̀ọ́ Fálànà ń ló sọ bẹ́ẹ̀ Fẹ́mi Fálànà ọ̀gá àgbà tó wà ní ọ̀gá àgbà fún ibi tí òun náà ló ní kọ́ńpìnì òun náà ló ní ọ̀gá àgbà pátápátá fún ilé ìgbẹ́jọ́rò bá ní àwọn lọ́ọ̀yà tí wọ́n ní kọ́ńpìnì tí wọ́n Fẹ́mi Fálànà ní SAN ní o Senior Advocate of Nigeria ní bàbá àwọn tó máa ń jàgbéragbà àwọn èèyàn ní ó ní ọ̀rọ̀ tí Kẹ́mi Olúnlọ́yọ̀ọ́ sọ nípa Sylvester ọmọ tí ó kú sí iléèwé kan tán láwọn akẹgbẹ́ ni wọ́n fún ní pẹtirómù ó ní ọ̀rọ̀ tí Kẹ́mi Olúnlọ́yọ̀ọ́ sọ yẹn bó ló ti gbọ́ ìwádìí wo ló ṣe ọlọ́pàá ẹgbẹ́ kẹ́ ẹ fọ̀rọ̀ wá lẹ́nu wò ó lóun ò ní sọ jù bẹ́ẹ̀ lọ ẹ̀yin ọlọ́pàá ẹ ṣiṣẹ́ yín bí bẹ́ẹ̀ kọ́ òun ò ní sọ jù bẹ́ẹ̀ lọ Fẹ́mi Fálànà ń ló sọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ kí wà gùn tẹ̀tẹ̀ bẹ́ẹ̀ kí wà gùn lá bẹ́ẹ̀ kí wà gùn tẹ̀tẹ̀. ìhòòhò la tààrà wa tí wọ́n máa ti ń ṣoge. bẹ́ẹ̀ kí wà gùn lá bẹ́ẹ̀ kí wà gùn tẹ̀tẹ̀ ìhòòhò báyìí làkàrà wà tí mọ́mọ́ fi ń ṣoge ṣé ẹ mọ̀ pé wéná fi ń pọ́ mọ́mọ́ tàbí kán pọ́ mọ́mọ́ sínú nylon ṣùgbọ́n àkàrà ṣóńgóló tó bẹ́ẹ̀ la máa já sínú òróró ṣóńgóló tó náà rẹ̀ tó máa jẹ́ wọ́n ń béwó lára àkàrà bó ṣe máa jẹ́ nìyẹn òun ló dífá fún president South Africa tó wá kí ṣe bàbá wò láàárọ̀ yìí nínú kókó inú ìwé ìròyìn wa láti rí wípé president wọn ní orílẹ̀-èdè South Africa ó ti ní COVID-19 ó kété tó kù lórílẹ̀-èdè Nàìjíríà láàárọ̀ yìí la gbọ́ wípé president South Africa tó wá kí ṣe bàbá pẹ̀lú àwọn ẹmẹ̀wà ẹ̀ ní Àbújá láàárọ̀ yìí wọ́n ló ti ní COVID-19 hílàhílo àwọn ìsàngbé ẹ̀ wà lórílẹ̀‐èdè South Africa ibo ló ti kó tó bá jẹ́ pé Nàìjíríà ló ti kó bọ́
àbí tó wà lára ẹ̀ gan ó wà lára ẹ̀ tó fi wá kí ṣé bàbá ẹ lọ ṣe tẹ́ẹ̀sì fún ṣé bàbá o Punch ló sọ bẹ́ẹ̀. ìjọba orílẹ̀-èdè Nàìjíríà fakọyọ wọ́n sọ̀rọ̀ ikunmú ọ̀tún wọ́n bọ́ sí tòsí láàárọ̀ yìí pẹ̀lú ojú wọn tó pọ́n kòkòkò kí náà sọ wọ́n láwọn náà ò ní gba ẹnikẹ́ni kó wá sórílẹ̀-èdè Nàìjíríà láti UK, Canada àti Saudi Arabia ẹ wá gbọ́ o mínísítà fún ìlera orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn Mamura sẹ́nitọ́ Mamura ó ní ẹ gbọ́ o kò ń ṣe pé à ń gbẹ̀san àwa náà ń dáàbò bo orílẹ̀-èdè wa ni o bẹ́ẹ̀ bá lè gbà wá láyè tẹ́ ẹ rò wípé àwa la kó Omicron wá sọ́dọ̀ yín tó bá rí bẹ́ẹ̀ yín náà ẹ má wá ẹ jẹ́ káwa náà tọ́jú ra wa yín náà ẹ tọ́jú ra yín bàbá ti ṣèwádìí pé yín náà ní Omicron mọ́ àjẹkẹ́ ẹ wọ̀lú wa àmọ́ lọ́wọ́lọ́wọ́ tí mò ń bá yín sọ̀rọ̀ báyìí ẹnikẹ́ni àti ọkọ̀ òfurufú kankan ò gbọ́dọ̀ wá láti UK, Canada àti Saudi sórílẹ̀-èdè Nàìjíríà àwa náà fakọyọ. ẹ ṣèwádìí 10 billion naira tó sọnù àwọn àjọ kan tí wọ́n ń jà fáwọn ọmọ Nàìjíríà socio-economic and accountability project ló sọ bẹ́ẹ̀ fún Gbajabiamila àti Lawan nígbàkejì ẹ̀ wọ́n náwó kan tó yẹ kí àwọn ilé ìgbìmọ̀ aṣòfin kékeré kí wọ́n ná owó tó yẹ kán fi túlù ṣe wọ́n ló sọnù 10 billion naira wọ́n náà fún yín ní wákàtí 24 kẹ́ ẹ fi wá jáde bí bẹ́ẹ̀ kọ́ gbàdógbàdó agbowó àgbàdo lọ́wọ́ yín. ǹjẹ́ ti gbọ́ pé àwọn ọlọ́pàá DSS wọn fún Nnamdi Kanu lóúnjẹ fọ́jọ́ mẹ́ta báyìí láàárọ̀ yìí làwọn Biafra fohùn sílẹ̀ wípé ẹ fún Nnamdi Kanu lóúnjẹ tàbí kẹ́ ẹ jẹ́ kókó máa lọ sẹ́wọ̀n gangan wọ́n ní àgọ́ ọlọ́pàá tó wà l'Àbújá ọ̀dọ̀ àwọn DSS wọ́n ní odidi ọjọ́ mẹ́ta gbáko báyìí wọ́n ì fún lóúnjẹ o àwa máa ṣèwádìí bóyá bàbá ń gbààwẹ̀. lákòótán ẹ jẹ́ ń ṣe léyìí mo máa gbógun ti ẹgbẹ́ òkùnkùn ní àwọn ilé ìwé ìjọba ní ìpínlẹ̀ Èkó ta ló sọ bẹ́ẹ̀ ẹ jẹ́ ń tún sọ lẹ́ẹ̀kan sí i mo máa gbógun ti àwọn ẹgbẹ́ òkùnkùn ní àwọn ilé ìwé ìjọba ní ìpínlẹ̀ Èkó ta ló sọ bẹ́ẹ̀ mo yà mọ́jú ó tún dàárọ̀ láláṣẹ Èdùmàrè. Ìbà kókó onúwé ìròyìn lẹ́tí gbọ́ láàárọ̀ iye ó tún dàárọ̀ láláṣẹ Èdùmàrè orúkọ mi ò pé méjì Ọ̀túnba kò gbèrègbè ni mò ń jẹ́ ṣé ń gbádùn ẹ̀ tẹ́ ẹ bá ń gbádùn ẹ̀ jẹ́ kí n mọ̀ kẹ́ ẹ tán bọ̀ kẹ́ ẹ jẹ́ ká mọ̀ bó ṣe ń lọ ìpolówó tí ń wọlé olórí ètò yìí ìpolówó ti yampia a máa bẹ̀rẹ̀ sí ní polówó látàárọ̀ lálọ ta ló kọ́ polówó wọlé Dr. Ellen Paul ló kọ́kọ́ gbé polówó wá lórí ètò yìí tó bá dàárọ̀ la àpolówó ẹ̀ àti mọ́ra láti ń gbà yẹn bó ṣe máa jẹ́ nìyẹn o ó dàárọ̀ láṣẹ Èdùmàrè èébàrè bàrà Atlanta mo dé tán èébàrìbà ẹ̀yin ará Atlanta tẹ́ ẹ fẹ́ raṣọ tẹ́ ẹ fẹ́ ra bàtà ṣọ́ọ̀bù tuntun kan tó ń ṣe sí Atlanta ti jáde o Dr. Ellen Paul ló ní o owó tí wọ́n ẹ wò àsìkò ọdún tún ń bọ̀ ṣé ẹ mọ̀ pé Nàìjíríà làwọn ti kó wá gìbà wọ́n lọ sí Canada wọ́n lọ sí Ghana wọ́n lọ Naija wọ́n lọ kó àwọn ọjà yìí wá ni torí wọ́n ní African texture ló wà ń bẹ̀ a máa tún pẹ́pẹ́pẹ́ lọ́la aláṣẹ Èdùmàrè Dr. Ellen Paul ibi tí ṣọ́ọ̀bù wọn wà l'Atlanta máa jẹ́ kẹ́ ẹ mọ̀ lọ́la kókó inú ìwé ìròyìn tìlú Amẹ́ríkà ó tún dàárọ̀ la ẹ̀yin tí Naija fà ọdún bọ̀ give away wà ńlẹ̀ o Ọlọ́run ẹ̀yin tẹ́ bá ń gbà.